iná àlàsìkò Aláàfin. Kábíyèsí náà bá ṣe bá Aláàfin iná àlàsìkò Ṣàngó. Kábíyèsí Ṣàngó. Torí Ṣàngó Aláàfin Aláàfin Ṣàngó. Ní agbára ọ̀run mọ́lẹ̀ ọdún eléyìí kò ní jásẹ̀ lọ fún bàbá wa. Àṣẹ. Ọdún eléyìí kò ní jásẹ̀ lọ fún bàbá wa. Àṣẹ. Ọdún eléyìí kò ní jásẹ̀ lọ fún bàbá wa. Àṣẹ. Ìwòye àmọ́dún nínú ọlá. Àṣẹ. Nínú yìí. Àṣẹ. Nínú ẹ̀yẹ. Àṣẹ. Òkè òkè lọ́lẹ́ ní máa lọ òkè òkè lọ́lá bàbá wọn máa lọ. Àṣẹ. Òkè lọ́lẹ́ ní máa lọ òkè òkè lọ́lá bàbá wọn máa lọ. Àṣẹ. Òkè òkè lọ́lẹ́ ní máa lọ òkè òkè lọ́lá bàbá wọn máa lọ. Àṣẹ. Irú mọ́lẹ̀ ìgbà mọ́lẹ̀ ọmọ ò ní kú fún ọ. Àṣẹ. Ayọ̀ ò ní kú fún ọ. Àṣẹ. Ọ̀wọ́ méjì ò ní kú fún ọ. Àṣẹ. Ìlú yóò ní dàrú mọ́ wọn lójú. Àṣẹ. Irú mọ́lẹ̀ tí ń bá wọn tó láti lè jọ yìí ó sì máa bá wọn tó sí dáadáa. Àṣẹ. Ṣàngó Olúkòso alábàápẹ́ ọ̀gá yóò máa bá wọn tó sí dáadáa. Àṣẹ. Tí inú ilé wọn bá wá dàrú ìlú Ọ̀yọ́ ò ní dàrú. Àṣẹ. Tí inú Ọ̀yọ́ bá wá dàrú Ọ̀yọ́ state ò ní dàrú. Àṣẹ. Ọ̀yọ́ state bá wá dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú lápapọ̀. Àṣẹ. Orílẹ̀-èdè Nàìjíríà bá wá dàrú gbọ́gbà àgbáyé kò ní dàrú lápapọ̀. Àṣẹ. Nígbà tó sọ pé borí ọba ní ṣe kí Olódùmarè ọba ní ṣe. Borí ọba ní ṣe kí Olódùmarè ọba ní ṣe. Ọwọ́jọ́ orí ẹran. Ọwọ́jọ́ orí ẹran. Jákújàkúta. Jákújàkúta. Ìsàlẹ̀ máa ń Ṣàngó. Ìsàlẹ̀ máa ń Ṣàngó. Ìsọ̀nìlá pàjàkúta. Ìsọ̀nìlá pàjàkúta. Ọ̀làlá pàjàkúta. Ọ̀làlá pàjàkúta. Ọjọ́ gbogbo náà pàjàkúta. Ọjọ́ gbogbo náà pàjàkúta. Ẹnu. Ẹsẹ̀ fi ń pàpọ̀ ojú ọ̀nà. Ẹsẹ̀ fi ń pàpọ̀ ojú ọ̀nà. Ṣé wàá wà láyé fọ́mẹ́ lọ́tà? Gbogbo ọ̀tá kéké nípa bàbá wa Akíìmù Abímbọ́lá. Àṣẹ. Ṣàngó pa ọmọ ní mímọ́. Àṣẹ. Ṣàngó pa ọmọ ní mímọ́. Àṣẹ. Yéèyé tí wà ń bọ̀ ìdíra mẹ́ẹ̀ẹ́sẹ́. Àṣẹ. Nígbà tó wọ́n sọ pé orí ọba ní sẹ́ kí Olódùmarè ọba ní sẹ́. Orí ọba ní sẹ́ kí Olódùmarè ọba ní sẹ́. Àtànàmọ́lẹ̀ ní ọ̀tá tò ní mọ́lẹ̀. Àtànàmọ́lẹ̀ ní ọ̀tá tò ní mọ́lẹ̀. Àtònímọ́lẹ̀ ní ọ̀tá tànàmọ́lẹ̀. Àtònímọ́lẹ̀ ní ọ̀tá tànàmọ́lẹ̀. Ṣé wọ́n ayé bì? Dábàá ayé bì. Ayé lọ. Ayé lọ. Ọjọ́ gẹ́gẹ́. Ọjọ́ gẹ́gẹ́. Ọjọ́ gẹ́gẹ́. Ọjọ́ gẹ́gẹ́. Ìgbà wájú gẹ́gẹ́ tó lọ tù wá ní ní. Ìgbà wájú gẹ́gẹ́ tó lọ tù wá ní ní. Àrọ́ tù náà lọ láyé bàbá wa. Àṣẹ. Àrọ́ tù náà lọ bá Aláàfin Ọ. Àṣẹ. Tó yọ ṣẹ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀. Mo kágbọ́ ẹ̀yin ìyá o, mo kágbọ́ ẹ̀yin bàbá, mo kágbọ́ ọmọ kékeré, mo dẹ̀ kágbọ́ àgbàlagbà. Ẹ má jẹ́ kí n dẹran múso o. Mo kí alákòóso àpapọ̀ fún ètò àṣà àti ìrìn àjò afẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Màmá wa Barrister ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí aṣojú orílẹ̀-èdè Portugal tí ó wà ní ìjókòó tó wá kó àwọn gbogbo àwọn aṣojú orílẹ̀-èdè tó kó wọn sòdí wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí yín o. Wọ́n á kí oní nǹkan ìní bàbá wa, bàbá mi, ikú bàbá yèyé, ọba Akeem Abímbọ́lá Òwáyé, ẹ bá mi ṣe kábíyèsí. Ẹ bá mi ṣe kábíyèsí. Ẹ bá mi ṣe kábíyèsí f'Aláàfin. Ẹ bá mi ṣe kábíyèsí fún Ṣàngó. Mo kí ìyá wa olórí, bàbá wa Adéọpẹ́ lórí. Ìrùkẹ̀rẹ̀ ó pọ̀ láàfin ni kò ní dókínní. Akúṣe ọba ní ìrùkẹ̀rẹ̀ rẹ̀ máa ń dókínní. Ìrùkẹ̀rẹ̀ ó pọ̀ láàfin. Mo kí màmá wa ayaba, mo kí yín o. Mo kí
ọ̀rẹ́ mi, èèyàn mi, olùkú mi, alákòóso àṣà àti ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Honorable Bíọ́dún Òjó tí a mọ̀ sí Fáfá. Mú kí yín o, mú kí aṣojú èèyàn wa ọmọ Ọ̀yọ́ Honorable Akeem Adéyẹmí Skimẹ, èyí tí Honorable Taofik ń sojú wọn. Mú kí yín o, mú kí the permanent secretary akọ̀wé àgbà fún iléeṣẹ́ wa. Mú kí yín o, mú kí gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó wà lórí ìjókòó. Mo ṣe kábíyèsí o. Mú kí CP National Park. Mú kí yín o. Mo wá kí bàbá mi, Ọládìgbòlù, Bishop Ọládìgbò. Mú kí yín bàbá. Anthem Ọ̀yọ́ tí wọ́n rí play lẹ́ẹ̀kan, bàbá tó kọ́ nìyẹn. Mú kí yín o. Mú kí gbogbo àwọn ọ̀tọ̀kùlúùlú tó wà níbí. Mú kí the general manager council of arts and culture àti gbogbo àwọn ìgbìmọ̀ mi tá a jọ kóra wa wá láti Ìbàdàn. Mú kí yín o. Mú kí ẹ̀yin èèyàn mi, the fourth estate of the realm, the media, ẹ̀yin oníròyìn. Mo kí yín o. Láìsí yín kò sí àwa, ẹ̀yin sì lè wà láìsí wa. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Mo wá ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín wípé ètò tá a gbé kalẹ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Ẹ ó rí wípé àwọn èèyàn ó gbádùn tọdún yìí ju tọdún tó kọjá lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá kí gbogbo àwọn àlejò tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, láti ìpínlẹ̀ Èkó, láti ìpínlẹ̀ Kwara, láti gbogbo ìpínlẹ̀ tí ó wà Nàìjíríà tí wọ́n wà níbí ilé ni mo kí yín o. Mo wá fi àsìkò yìí kí gbogbo àwọn èèyàn tó wá káàkiri gbogbo àgbáyé wípé ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ káàbọ̀ sí ìlú Ọ̀yọ́, ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá ń fi àsìkò yìí kí yín káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orúkọ olóríire, aláṣeyọrí, gómìnà tá a ti rírú ẹ̀ rí, ẹnjìníà Olúwaṣèyí Mákindé. Ṣèyí ẹ̀dá, Ṣèyí ẹ̀dá. Ẹ má bínú lẹ́ẹ̀kan nígbà tí mínísítà ń sọ̀rọ̀, wọn rántí láti pe ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Mo wá bá wọn tún pè é mọ́ kí n bá wọn include ẹ̀. Ẹ bá mi pé Ṣèyí ẹ̀dá. Adúpẹ́. Ibì kan la ti ń bọ̀, ibì kan la dé, ibi tá à ń lọ ó máa ju bíi lọ. Inú mi dẹ̀ dùn wípé èní ni ó kọ́kọ́ jẹ́ ọdún alákọ̀ọ́kọ́ tí bàbá mi ọba Imperial Majesty ikú bàbá yèyé ọba Akeem Abímbọ́lá Òwò Adé bá mi ṣe kábíyèsí. Ntí alákọ̀ọ́kọ́ tí wọ́n bá wa ṣe gẹ́gẹ́ bí Aláàfin ni. Màá wá ra dání kékeré kan. Mo fẹ́ kí bàbá ó bá mi nóòtì ẹ̀. Ẹ̀rẹ́gbẹ́ wa bí, ẹ̀rẹ́gbẹ́ wa bí, ẹ̀yin tẹ̀sẹ̀gbẹ́ yín
ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀yin tẹ̀sẹ̀gbẹ́ yín játijàti ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rí ìlú wa bí ẹ̀rí ìlú wa bí ẹ̀rọ̀yọ̀ wa bí ẹ̀yin tẹ̀sẹ̀lú yín játijàti ẹ̀rí ìlú wa bí. Kábíyèsí, eléyìí ni ó sì ti dùn jù látìgbà tá a ti bẹ̀rẹ̀ ọdún Ṣàngó. Ẹ bá mi fún kábíyèsí látẹ̀wọ́. Àbámọ̀ ti rí ṣe o, tí kábíyèsí ò bá fọwọ́ sí bá a ṣe fẹ́ ṣe é. Kábíyèsí, bí a ṣe wà ń bì, rédíò mẹ́tàdínlógún àti tẹlifíṣàn ló ń gbé bá a ṣe ń ṣe yìí, tí wọ́n dẹ̀ ń gbé live káàkiri gbogbo àgbáyé. Àwọn oníròyìn àgbáyé BBC àtàwọn yòókù wọ́n wà ń bì, wọ́n ń gbé live bó ṣe ń lọ yìí. So gbogbo ohun tá à ń ṣe ń bì, wọ́n ń gbọ́, wọ́n dẹ̀ ń wò káàkiri gbogbo àgbáyé ni. Èyí ni ó kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tírú rẹ̀ ó kọ́kọ́ ṣẹlẹ̀. Ẹ bá mi fún kábíyèsí látẹ̀wọ́. Ẹ ṣé. Wọ́n wá fi àsìkò yìí rọ kábíyèsí sà. Mo fẹ́ kí ẹ tún bá wa fi gbogbo ara ẹ bá wa fi kún ìgbélárugẹ Ṣàngó àti gbogbo àwọn àṣà àti ṣe wa tí ó jẹ́ pé ẹ̀yin ni aṣojú Olódùmarè àti àwọn alálẹ̀. A fẹ́ kí ẹ bá wa fọwọ́ sí i, kẹ́ ẹ tún wá bá wa gbé lárugẹ. Ẹ ti bẹ̀rẹ̀ o. Ní nǹkan bí oṣù kan àbí méjì ni mo wá síbí tí wọ́n ṣe egúngún ọba lójúde Ọ̀yọ́. Èyí tí bàbá jókòó báyìí tá a fi bẹ̀rẹ̀ títí tá a fi parí. Èyí tó fi hàn wípé ọba ń fi hàn wá wípé àwọn nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ bá mi ṣe kábíyèsí f'Aláàfin. Fún ìdí èyí, ó wá di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Ǹjẹ́ bí kábíyèsí ṣe ń ṣe é tí wọ́n ń gbé sókè yìí, ǹjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kábíyèsí yòókù ń gbé àṣà lárugẹ? Ǹjẹ́ ẹnìkọ̀ọ̀kan wa nù wa, ǹjẹ́ à ń gbé lárugẹ nílé wa? Àṣà bẹ́ẹ̀ ṣe Yorùbá ò lè parun. Irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Kẹ́wọ́ làbálà, a ò mẹ́ni tó kọ́. Irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Yes, adúpẹ́. Ní ìgbà tá a dé ní 2019, mo rántí wípé gómìnà wa ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n ní gbogbo ohun tá a bá ṣe tá a fi rí wípé UNESCO fọwọ́ sí Ṣàngó àti àwọn àṣà míì tá a ṣe nípínlẹ̀ Ọ̀yọ́. Wàsíù, go ahead láti máa ṣe. Adẹ̀bẹ̀rẹ̀ nígbà tí ó di 2023 Ọlọ́run ṣàánú wa, wọ́n pè wá sí Botswana conference. Ibẹ̀ ni wọ́n ti fọwọ́ sí wípé Ṣàngó ti di ọdún àgbáyé ní abẹ́ UNESCO. So gbogbo àwọn gómìnà tó ti lọ, àwọn náà gbìyànjú ṣùgbọ́n kò dàbí tí Ṣèyí Mákindé ṣe. So Ṣèyí Mákindé ló jẹ́ àríkìní ìgbà. Bẹ́lòmíì bá wá tó bá ń sọ nǹkan míì fún yín, ọkọjá bóyá ìwọ̀nba tí wọ́n mọ̀ ni ọ̀hún tí wọ́n mọ̀ ń pa rẹ̀. Mo wá ń fi àsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbárùkù ti kíní láti bẹ̀rẹ̀. Kọ́mrẹ́ Léwédú, mo kí ọ okú iṣẹ́ láti bẹ̀rẹ̀ láti ń jọ ń bá bọ̀. Ṣẹ̀wárí sí máṣínáàpù yìí, wọ́n ń kẹ̀tì. Ọdọọdún ni wọ́n ń gbé
ọdún yìí lárugẹ iléeṣẹ́ yìí ò ní jóná o èmi ọ̀mọ̀rọ̀ sọ́pọ̀ torí èèyàn ọ̀gbọ́n ọ̀rọ̀ tó yàn sọ wájú ikú bàbá yèyé kéèyàn má bàa fẹnu kọ so ẹjọ́ nítorí Ọlọ́run ìwọ̀nba tí mo lè sọ ni mo kí yín káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹ bá mi panu pọ̀ ṣe kábíyèsí f'Aláàfin ẹ bá mi ṣe kábíyèsí fún ikú bàbá yèyé ẹ bá mi ṣe kábíyèsí fún Ṣàngó gbogbo Yorùbá ń wò yín gbogbo àwọn olólùfẹ́ àṣà ń wò yín bá mi ẹ ní ṣubú dànù o òkè òkè lẹ́ẹ̀mọ lọ ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú fọ̀tàyọ̀ màá wá wò wípé tẹ́tà bá rìn mo ní àwọn àsọmọgbè mi àwọn ẹgbẹ́ mi tá a jọ ń ṣe ní ẹsẹ̀ kùkú náà àwọn ni super for culture and tourism àwọn lè rí yìí o ẹjọ́ ẹ bá fún ọ ní àtẹ́wọ́ wọn o gbogbo bí tí n bá ń lọ òun ni wọ́n bá mi lọ so lédè kan àṣàwọ̀ ò ní bàjẹ́ lọ́wọ́ yín o ẹ tún lọ múra sí ní ẹsẹ̀ kùkú mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ò mọ̀rọ̀ sọ o ṣùgbọ́n tí mo sọ àrọ̀ ọ̀rọ̀ mọ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ ó dàbí ìbáwọn ọmọ Ọ̀yọ́ ọ̀pọ̀ ń bí Ọ̀yọ́ ò ní bàjẹ́ bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa èyí àwí yẹn àrọ̀ mọ́ bá ti wí ló. ẹ ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ mo gbàgbé ẹnìkan tí ó jẹ́ wípé àdùkẹ́ mi ìyàsákẹ́lẹ́ Dr. Paula Gomez ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti gbé Ṣàngó yìí àti ọkùnrin tí wọ́n pè ní Níyì àbí Emmanuel ní bó tẹ̀ jẹ́ pé kò fẹ́ràn mi ṣùgbọ́n ìyẹn ò ní kí n máa recognize ẹ̀ mo sá recognize ẹ̀yin méjì ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Thank you very much. Thank you very much, Your Honor, the Honorable Commissioner in charge of Culture and Tourism. Your Excellencies, Your Eminences, Your Honors, Your Imperial Majesty, Kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà, Ọba Engineer Abímbọ́lá Akeem Owóadé I Ẹlẹ́wẹ̀ẹ́tù, Your Royal Majesties, distinguished eminent persons, ladies and gentlemen, today we are blessed because we have so many of our fathers, royal fathers in our midst. I've seen Kábíyèsí Olúọ̀fin Gbọ́ọ̀rà. I've seen Kábíyèsí Ẹlẹ́rúwà. I've seen some other high-ranking first-class Ọbas here. Àwọn kábíyèsí wọ́n kúnlẹ̀ bàbí ń bí. Gbogbo yín ló yẹ kí a mọ rírì yín ká yẹ yín sí ká kà yín sí pàtàkì. Ṣùgbọ́n ẹ gbà mí láàyè kí n lo kábíyèsí His Majesty Professor Adéyẹmí Ọmọláńlẹ́gẹ́ Ọlọ́ta ti gbogbo Ọ̀tà. He came all the way from Ogun State to honor us in Oyo State. He is our royal guest of honor and is the chairman Àwórì Ọbas Forum Ogun State. Kí n fi ṣe kábíyèsí gbogbo kábíyèsí ẹ bá ń ṣe kábíyèsí o. Ọ̀yọ́ ọmọ ọba jù báyìí lọ ẹ bá ń ṣe kábíyèsí o. Mà tí ìyìn sókè tó Ọ̀yọ́ ọmọ ọba jù báyìí lọ bá ń ṣe kábíyèsí o. Akí gbogbo kábíyèsí káàbọ̀. Right now, Your Excellencies, distinguished eminent persons,
Ladies and gentlemen, we are moving on with this program, and of course at this juncture we are taking some performances, and to start off we are starting with Oyo State performing troupe, to be followed by Ṣàngó Àgbáyé Ọ̀yọ́. Ṣàngó Àgbáyé Ọ̀yọ́, please be getting set. Ladies and gentlemen, please welcome the pace setters, the Oyo State performing troupe, as they are coming on board now. Thank you so much. Sagiri, 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 oh Sagiri, Kaka, Vita Tumbo. Ṣàngó, you go so ara kuta yo.
sókè àrẹ̀mọ dògún ọmọ alákòójúpa ọmọ aláwàní lẹ́mọ̀ nílé lẹ́mọ̀ lóde Abímbọ́lá ẹlẹ́wù ẹ̀tù àrẹ̀mọ dògún nínú ilé bàbá rẹ̀ ọjọ́ mọ̀ mi ọjọ́ mọ̀ kọ ọjọ́ ti méjì ọmọ tẹ̀lá ó kù kẹ̀kẹ́ kágbẹ́wò ìdákẹsàn lọ́gbàdé sí ẹjẹ́rí ta sọ kò sóhun tó dùn lẹ́yọ̀ bí ká jí kí àrùn lè bí ọ̀tá ọ̀yọ́ ọmọ títí ní méje àbí ọmọ olúkú ewu ìlà tìrì ìlà pé ikọ̀ tìrì kò wẹ̀wù ẹ̀jẹ̀ ikọ̀ kò tìrì pé kú ikọ̀ tìrì pé já ọkà bàbà tìrì polówó bámu akékeré ọba bàbà jẹun títí ní yóò tìrì òkè tìrì máa wò ìsọmọ rẹ̀ ní kúndẹ̀fọ̀ àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ òní ṣe bí ìbágbẹ́ nìkan ọ̀kan síyan bọ́lá ọmọ olúkú ewu láti ìgbòdù ọ̀rọ̀ wọn máa dìbà òkúta méjì bá bẹ èkúrọ ọmọ àdèmúlera ọmọ àfàì láti yàrá gbo ìwé òǹgbí òròmọjogbo alẹ́ ìlú ọ̀fúnjọrin àdìgáyé àjà àgàsẹ̀ wọ́n dóyin kápá apá ọ̀kápá wọ́n dóyin kòsè apá òkòsè wọ́n dóyin kàkìkà kòsè kòsì apá ẹkúté ní ọ̀ka ìsà ẹnu gírígírí gírí ló mọ tí bá kìkì lọ́wọ́ àkìní balẹ̀ ìkọ́ lọ akébà ń kú ọmọ oníkú aláriwo yọkọ̀tọ̀ níkun àjìfà ikọ́ ọmọ ìkọ́dù bẹ̀ tí bá kìkì lọ́wọ́ ọlọ́kẹ́ lẹ́sẹ̀ ní bàbá ẹ̀yìn àti sọ̀ra ọmọ pàkẹ́lẹ́ ojú ogun òkò tẹ́mi ilẹ̀ wọ́n bá torí ẹni wá ohun tí mo bẹ́ wá ó ti torí ẹni lọ ọmọ gbọ̀ngàn yóò máa lò fún gbọ̀ngàn yóò máa lò fún àṣẹ ní kékeré ká àṣẹ gbọ̀n ẹ̀sọ̀ fún kó má ta àṣẹ gbọ̀ngbọ̀n mọ́ owó tàbí àṣẹ iná làbúrà kékeré òkò lálàkẹ́ ọmọbìnrin tẹ̀lé ọ̀làdó ọ̀yá òkè òní àpò àjọ ọba ló tún pè láyé àtìgbà ọba Abímbọ́lá ọwọ́ adé ẹlẹ́wù láti wò ọmọ ọ̀yọ́ mọ̀ kan ọmọ ọ̀yọ́ àtìgbà ọ̀yọ́ mọ̀ mi ọ̀yọ́ òde òní àpò àjọ ọba ló tún pè láyé àtìgbà ọba aládélẹ́yẹ àkàngbé ọba tààrí tààtàkólápó tàkọ́fàlọ́fà tàkàbàtà lórí àpáta bẹ̀bẹ̀ ń rọ ìrìnlẹ̀ lẹ́yìn agbára ọ̀dọ́ fi ìjàyè kò jẹ́ kí ó di látọ̀rún ọmọ àjà nílẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ bínísí lọ́bẹ̀rẹ̀ ti fọ láyà bí pàǹdùkú bí sóòrò ibi wọ́n ti ní kọ́lọ́
ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, àdúpẹ́ o, ẹ ṣé o. Àwa mi o, àwa náà ní ẹ ṣé o. Àwa náà ní ẹ ṣé o, ẹ ṣé o. Thank you. Ẹ ṣé o. Thank you, thank you, thank you, enjoy you, thank you. Ẹ ṣé o. Ọtí. Àgbàwá lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà nípa ọ̀rọ̀ àṣà nípínlẹ̀ Ọ̀yọ́, Alhaji Gbóyèga Lawal, bàbá ẹ kú ìjókòó sà. Executive assistant ni Bẹ́ẹ̀ni, ẹ kú ìjókòó, Báṣọ̀run Àjọ̀dú Èdè. ọmọdé special assistant àfihàn náà. Ìyàpọ̀ ègbé akẹ́yìn náà. Ok, Ìyábọ̀ Ègbé akínyìn o. Kí yóò. Ṣọ̀bọ́ àgbà ni wọ́n fi ń tó wa létí pé ìṣẹ́jú méje péré la ní o. Ìṣẹ́jú márùn-ún yá pé o. Ìṣẹ́jú márùn-ún, ok, ìṣẹ́jú márùn-ún. Gbogbo àrà tí Ṣàngó fẹ́ dá láàrin ìṣẹ́jú márùn-ún. Ẹ̀rí tá ń sọ ní ìsinyìí. Ṣùgbọ́n má gbàgbé pé ọtí Seaman Aromatic Shinap, àwọn ni wọ́n gbé wọ́n ṣe agbátẹrù. Ìtí à ń wò yìí bí wọn náà bá ń lọ kò sí ọ̀dọ̀ wọn, kò sọ́dọ̀ wa, bí wọn náà lè mú nǹkan lọlé. Your Excellencies, distinguished ladies and gentlemen, standing before us and performing is Ṣàngó Àgbáyé Ọ̀yọ́. For those of us who are not Yoruba speakers, this is Ṣàngó Àgbáyé Ọ̀yọ́ to perform as performing now. Lára ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú kan ti lọ. Ààfin Ọ̀yọ́ la wà yìí. Ok, wọ́n kàn bẹ́ẹ̀ ọdún rẹ̀.
Thank you so much. Ṣàngó Àgbáyé Ọ̀yọ́. Thank you very much. Thank you very much. Wọ́n ní yọ̀ọ̀gàn ní mọ́sàgbé ìbọ̀lá ni o. Wọ́n ní bàbá kò ní mọ́sàgbé ìbọ̀lá ni o. Wọ́n ní mọ́kàn ní mọ́sàgbé ìbọ̀lá ni bọ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òkè ọ̀ní. Ara fún òkú balẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé o. Ṣàngó Àgbáyé, ẹ ṣé o. Thank you so much. Ẹ ṣé o, ẹ ṣé o. Ṣàngó Àgbáyé Ọ̀yọ́. Thank you. Your Excellencies, Ààrẹ Fọ́dà. Together!
Thank you. We really enjoyed this. Thank you so much. Thank you. Thank you. Ẹ ṣé o, adúpẹ́ o. Ẹ ṣé o, thank you so much. Ẹ ṣé adúpẹ́ o. Kọmíṣánná wa, ètò àwọn wọ̀nyí o, ẹ ṣé o. Adúpẹ́ o, ẹ ṣé o, adúpẹ́ o. Báyìí, ẹ ṣé púpọ̀, ẹ̀ẹ́dùn ṣàbí ni wọ́n wọlé bọ̀ yìí o. Akiri ti jalè bí ọlọ́ọ̀tì òkú kú sí ti bàbá sọ lẹ́nu wọn ní wọn ṣe é kú jẹ. Akíndébù lédè ẹ̀kọ́jẹ́ ijó náà kú sòro. Eégún gbogbo bàbá bàbá wa ní Ṣakí ilé tiwa. Àgbẹ̀bí ọ̀gbọ́n lọ́wọ́ bàtà. Aláàbò ìpàlọ́wọ̀ rẹ̀. Ọba tó tóbi àrò. Àwọn ń bẹ lọ́dẹ ọba. Àwọn ọba bàtà àbọ̀ bàbínú o. Ẹ̀yin ọmọ pàálí bọ́ọ̀lù bí owó àlejò tí bí owó onílé. Ọ̀làgbẹ́ náà kò bí onímọ̀ tó làkàkì. Ẹ̀yin ọ̀gá tó ní bí ìdí ẹ̀sọ́ ọ̀pọ̀lọ́. Kò súnmọ́ bá bí wọ́n rí gbèjé. Mo jèrè sọ́wọ́ bí wọ́n rí gbà. Ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo gbójúlé. Àṣàbẹ̀rẹ̀ ìwọ́n mọ̀ fẹ̀yìntì tí mo kú yà á jẹ. Ẹ̀yin lọ́mọ ọ̀rẹ́ parọ́ pè mí pa. Ọ̀rẹ́ yìí mo gbọ́dọ̀ mọ̀ pé kú jẹ́ ẹ̀. Aláàbọ̀ máa tó ọ̀rọ̀ lóde yìí. Ẹlẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ ìrọ̀pá ni. Ṣàjọ́ làwọn àṣẹ lórí ọ̀rọ̀. Èjì kí ara máa jó. Ògògó ikú lódò máa ń yí. Bẹ̀bá rí wọn ní
ẹkùn jó àsìkò tí ń bẹ lọ́nà ẹ̀tọ́ ọ̀bẹ̀rí kọ́ládé ìbò síbẹ̀ ẹ̀gbẹ́ lónìí ìbò ìkúlódé làkọjá aláàjọ làkẹsẹ̀ ọ̀dọ̀ ẹ̀dá ọjọ́ lónìí rúmọ̀lẹ́ oníjọ́ ọjọ́ lọ́mọ fún gbogbo wa ẹ̀kú ara àwọn kì í jó sọ wá sọ pé jó ọ̀kẹ́rẹ́ sọ gbọ́mọ láòdè lọ́fi ọ̀sán aláìkú jó lónìí àkọjá aláàjọ làkẹsẹ̀. Ẹ ṣé o. Eégún Ṣakí àdúgbò ẹ ṣé o. Ẹ ti wá tọdún yẹn wá tẹ̀mí o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ó yẹ lọ wárí Fáláàfin o. Kẹ́ ẹ máa lọ́kọ̀ọ̀kan o. Ẹ lọ wárí Fáláàfin kẹ́ ẹ máa lọ́kọ̀ọ̀kan o. Ẹ ṣé o àdúgbò o. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣé o. Eégún Ṣakí àdúgbò o. Ẹ ṣé àdúgbò o. That was a nice one. Ẹ wà tí ẹ̀mí ò lágbára Ọlọ́run. Àṣẹ. Thank you very much. Bẹ́ẹ̀ bá ti ń lọ Ṣakí, ẹ̀yin àwọn amúṣìnà àpùlọ́ o. Wọ́n ní kí ẹ máa mú símẹ́ǹtì náà kú náà o. Ẹ máa mú símẹ́ǹtì náà àpùlọ́. Ẹ ṣé o. Àwọn ọmọ kẹ́tí wọ́n ta tí wà bí ẹ̀rù àlọ́lé o. Your Excellencies, Your Imperial Majesty, Kábíyèsí. Ìrọ̀lẹ́ tó lọ́wọ́ gbé jáde sí máa ní ìdánwò. His Imperial Majesty. Bàbá mi àdìbò kábíyèsí wádé. Olórí ẹkú kálẹ̀ ìyá wa. Ìyá mi olórí o. Olórí kábíyèsí. Ìyá mi olórí o. Bóyá òun adé kẹ́tẹ̀ rẹ̀ ti jẹ́. Olórí kábíyèsí. Kẹ́tẹ̀ rẹ̀ ti jẹ́. Ó sì dára olódìyàn kan. Olórí ó ti ṣe òjèrè láyé. Olórí tìyẹ́ á dára. Kẹ́tẹ̀ rẹ̀ jẹ́ ìyàwó. Tìyẹ́ á dára. Kẹ́tẹ̀ rẹ̀ olórí tìyẹ́ á dára. Kẹ́tẹ̀ yìí jẹ́ òkú. Tìyẹ́ á dára. Kẹ́tẹ̀ yìí jẹ́ òkú. Àdúgbò náà ọgbà olórí kan. Ọ̀yàbá Adébọ́lá ìyá wa, Okòrí Adé, Ayájọ́, ìbímú mi ìyá mi. Àbí mi, ìyá mi, àbí omi, ó ti àbí ìwò mi, àbí ìwò mi. Ọ̀yà Kábíyèsí, àbí ìwò mi, àbí ìwò mi. Ayá tí ọwọ́ Adé ní ìwò pé ìyàwó ìbáyé kásùn wọn lára ìyá nínú Ọ̀yọ́ mi ni àbíwù mi ló bá sílẹ̀ fún mọ́ ẹni tẹ ayaba ayọ̀wádé ló sílẹ̀ fún mọ́ ayọ̀wádé olórí àbíwù mi ló ní nínú ọ̀run tó olórí kábíyèsí olórí kábíyèsí olórí kábíyèsí. Commissioner for Culture and Tourism, Bàbá wa Abíọ́dún Òjó láti ìpínlẹ̀ Ọ̀ṣun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìlọrin, Ògùn Ìlọrin, bí wọ́n bá ṣe ń parí ìgbóhùn sórí atẹ́gùn tiwọn, kí ìkùnnú báàsì kó máa múra lẹ̀. Àti tí ọ̀tà, ìkùnnú báàsì àti tí ọ̀tà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún alẹ̀ lẹ́yìn ìgbà tí alágbè Ìlọrin tí a bá gbọ̀n sórí atẹ́gùn tí wọ́n tẹ́ fún ẹ ní Ògùn Ìlọrin kò ní bàjẹ́.
alágbè lọ́rin yẹn ìṣẹ́jú márùn-ún náà ni ẹjọ́ ojú òní ti wá o. ẹ ṣe lẹ̀. àwọn túrùpù pọ̀ ń bí tá a dẹ̀fẹ́ fún láàyè. ẹ ṣeun. ẹjọ́ yà bàbá ẹja nìṣọlẹ̀ ẹja nìṣọlẹ̀. kábíyèsí ọba yóò adé o kábíyèsí ọba àwa odò adé o. kábíyèsí ọba àwa odò adé o. kábíyèsí ọba àwa odò adé o. ọmọ kúndì ikú ọgbọdọ pa ọmọ àrùn tọjẹ pa wọn ọgbọdọ ṣe ọmọ òkú. Kábíyèsí Aláàfin igbákejì àfa òrìṣà. Ọdún Ṣàngó là ń ṣe ní ayé. Olúkò tó bá gbọ́dọ̀ sí iná ojú, iná ẹnu, ìkújà ń bá yá rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ abẹ́ kókókó, òfin ẹ̀kọ́ tí dojú ọ̀nà. Ọ̀pọ̀ ṣòkòtò pẹ́pẹ́ lóko fi yí sí ìlà. Nínú ọba tí bẹ ní gbòòdù òjì rẹ̀ wà láàfin yàtọ̀, mo ní kò sí wà láàfin Ọ̀yọ́ láyé lọ. Tẹ̀lé ọmọ àwẹ̀rẹ̀ ọmọ akọ́lù máyìká, abáfẹ́sẹ̀lẹ̀ ọmọ àfẹ́fàṣẹ̀lẹ̀ ọmọ àgbàdéjẹ́. Kábíyèsí o. Ọ̀dàbí sí ọmọ láwàní, àwọn olówó pẹ̀sì, odò òkúlò lọ́gbọ̀tọ̀ sí. Olúrédé, ó ní ẹ̀rọ ẹ̀dẹ̀ fún àwọn kodò òkúlò tó dé. Ọwọ́ adé ẹlẹ́wẹ̀tù ọwọ́ Abímbọ́lá àti ọwọ́ adé ẹlẹ́wẹ̀tù Abímbọ́lá ọba Abímbọ́lá ṣe rere lónìí o. ẹnu àṣìkò wọlé níjà ìwé níná. Abímbọ́lá ṣe rere fún mi, ṣe rere fún mi. ṣe rere fún mi, ní ṣe rere fún mi. ṣe rere fún mi, ní ṣe rere fún mi. ṣe rere fún mi. àní ṣe rere fún mi. Ọjọ́ Aláàfin Adìgbòlùjà àti Fàdéléyà ọmọ àgbàdé gẹ̀ẹ́sì ọ̀dàmbìrí ọmọ láwàní. Ṣerere fún mi o. Ṣerere fún mi. Gómìnà ṣerere fún mi o. àní ṣe rere fún mi. Ṣerere fún mi àní o. ṣe rere fún mi. Ṣerere fún mi o. ṣerere fún mi. Ọ̀nàrẹ́bù ṣerere fún mi o. ẹ bá ń wọ ọkọ̀ kan tó ṣe kó ní sá o. ẹ bá ń wọ ọkọ̀ kan tó ṣe kó ní sá o. bó ṣe dáhùn bó ṣe fèrè ta. ẹ bá ń wọ ọkọ̀ kan tó ṣe kó ní sá o. Mo kí olúwo lákùn mo kí àpènà lọ́wọ́ sí. kábíyèsí nù. Olúwo sọ pé mo kí a. Àpènà sọ pé mo kí i. Olúwo balẹ̀ mọ́ ọmọ kí i. Àpènà ló balẹ̀ mọ́ ọmọ kí i. Mo kí olúwo lọ́pọ̀ òtún mo kì í lọ́wọ́ sí. ìlànà àbẹ̀rẹ̀ òun agbálẹ̀ lẹ́yìn bá ọ. ṣe agbálábà ọmọ agbálẹ̀gẹ̀dì owó lè kó ní ara ọ̀yọ́ ọlọ́lọ́ bá o. Ìbàrẹ̀ kàgbó orúkọ ṣe ìbàrẹ̀. ìbàrẹ̀ ìjàgbé olúkòso ìbàrẹ̀. Ìbàrẹ̀ kàgbó orúkọ ṣe ìbàrẹ̀. ìbàrẹ̀ ìjàgbé olúkòso ìbàrẹ̀. Ìbàrẹ̀ ọ̀bádé ọ̀yọ́ kò ní ìbàrẹ̀. ìbàrẹ̀ ìjàgbé olúkòso ìbàrẹ̀. Kàgbó orúkọ ṣe ìbà. Kẹ́tẹ́kẹ́tẹ́ àgbẹ̀kúndé òfin rẹ̀ kò tí ì tọ́jú ọ̀nà. àwọn ọ̀rọ̀ òde orí àwọn òde orí ayé òkèsè wà mọ́lẹ̀ àwọn òde orí. Ọ̀pọ̀lọpọ̀ pẹ́pẹ́ lóko bìbísì àmúkí gbogbo lọ́wọ́ tó kọyà pẹ̀lú olùkọ́ ìwà ìjà ìwàrà. Iná ojú, iná ẹnu, ìgbòjà ń bá yáàrí. Asọ́giri, alágiri, ọ̀làgiri kàkà bí bẹ́ẹ̀ dò gọ́bẹ̀. Ṣàgbọ́ èmi kò ṣe ìgbà rẹ̀. Àyànràn náà o, àyànràn náà, sọ̀kọ́ olùkọ́ ìlú, àyànràn náà. Ṣàgbọ́ èmi kò ṣe Ẹwà jàrá Musa lé ní pákó. Ẹwà jàrá Musa ní pákó òbí tí wọ́n mọ̀. àgbèrè sọ̀tẹ̀ lóko ìtọ̀kájọ́ ọ̀sẹ̀ lódò. Ìwé sọ̀tẹ̀ bí ìwé sọ̀tẹ̀ bí níwájú àwọn ọ̀jọ̀gbọ́n ìwé sọ̀tẹ̀ bí. Wọ́n sọ tèmi, wọ́n sọ tèmi níwájú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ tèmi.
ìwọ́n sọ tèmi níwájú àwọn ọ̀jọ̀gbọ́n ìwọ́n sọ tèmi. Eré Ìlọrin ọ̀tọ̀, àṣà Ìlọrin ọ̀tọ̀. Eré Ìlọrin ọ̀tọ̀, àṣà Ìlọrin ọ̀tọ̀. Eré Ìlọrin ọ̀tọ̀, kéńté Ìlọrin ọ̀tọ̀. Eré Ìlọrin ọ̀tọ̀, kéńté Ìlọrin ọ̀tọ̀. Eré Ìlọrin ọ̀tọ̀, ìlú Ìlọrin ọ̀tọ̀. Bàbá ti rí ìwà ẹ̀rọ mẹ́wàá. Òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà. Ní òdì lápò. Òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà. Àtẹ́dòdó l'Aláàfin Ọ̀yọ́ mọ́. Aṣọ kábíyèsí. Tẹ̀lá ọmọ àwẹ̀rò abálò mẹ́yìn tán. Ṣé abọ́lọ́bà ẹ̀bọ̀ ọmọ agbádẹ́gẹ̀ ni owó lè kó ní àárọ̀ Ọ̀yọ́ lọ́nà ọba. Ọba kìíní ni, ọba kìíní ni, èmi èkì rí tó tó Aláàfin Ọ̀yọ́. Inú ọba kú ojú òjìire. Ọba o, ọba o. Ọba o, ọba o. Ọba o, Kábíyèsí ọba o, ọba o. ọba o. Kábíyèsí ọba o, ọba o. 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 Àtẹ̀yìn sọ ọjẹ́ lóko ní kọ̀ọ̀kan sọ ọjẹ́ lódò. Ìwọ́n sọ tèmi, ìwọ́n sọ tèmi. Níwájú àwọn ọ̀jọ̀gbọ́n ìwọ́n sọ tèmi. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa Kábíyèsí ṣe. wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa Níwájú ṣe. kábíyèsí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ máa ṣe. Àníyàn pa mí ìdáwó lérí ìrànwọ́. Ẹ pa mí ìdáwó lérí ìrànwọ́. Ẹ pa mí ìdáwó lérí ìrànwọ́. Ẹ pa mí ìdáwó lérí ìrànwọ́. Pa mí ìdáwó lérí ìrànwọ́. Ẹ pa mí ìdáwó lérí ìrànwọ́. Àjàó Amúsà mẹ́ta àfàrà ọjọ́ ń lọ. Àmì ìdàgbà lórí ìrànwọ́. Adédèrí kodò kò tẹ̀lé. Lórí kodò. Wẹ́rẹ́wẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni a máa ṣe. Wẹ́rẹ́ ni a máa ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ 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 ni a máa ṣe. Ẹ ṣé o. Ajá bá mi fún wọn ní àtẹwọ́ náà ní ẹ̀kọ́ àtẹwọ́. Ẹ fún wọn látẹwọ́ o. Eku ọgbọ́dọ̀. Ọgbọ́dọ̀ sọ eku ọgbọ́dọ̀. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Adúpẹ́ o, ẹ ṣé o, ẹ ṣé o. Adúpẹ́ o, adúpẹ́ o. Ẹ ṣé o, adúpẹ́ o. Ẹ ṣé o, adúpẹ́ o. Ẹ ṣé o. Thank you. Báyìí, So much. kábíyèsí ọlọ́tà akínyẹ̀kú ìjókòó a lọ sí ọ̀dọ̀ eégún Ọ̀tà Àwórì. Eégún Ọ̀tà Àwórì. Eégún Ọ̀tà Àwórì kí ìkùnnù bá sí kọ́ máa múra lẹ̀. Eégún Ọ̀tà Àwórì. Eégún Ọ̀tà Àwórì ni eré kan sí yìí kí ìkùnnù bá sí ọmọ àmúra lẹ̀. We are glad to announce to all our visitors that Yoruba land is so vast. Our people from Ọ̀tà. Eégún Ọ̀tà Àwórì rèé o. This is the masquerade from Ọ̀tà Àwórì. Ọ̀gá mi sà, ní ọ̀sẹ̀ tó kọjá Ọ̀ṣun Òṣogbo la wà. Bẹ́ẹ̀ni. Ibi tá a ti mọ̀ yí pé àṣálẹ́ Yorùbá kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn káàkiri àgbálá ayé. Lọ́sẹ̀ yìí Ọ̀yọ́ la wà. Nígbà tí ó bá tún fi di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ó tún níbi tá a tún wà. Ìyẹn ni pé ó bá bọ̀ ọ̀yá pápá. Àwọn tí wọ́n ti eégún Ọ̀tà Àwórì lẹ́yìn, àwọn náà ni ó ti dé. Pápá bá ìjọ àrọ́jọ́ tó ṣe lókun. Bẹ́ẹ̀ bá ti rí ẹ̀kẹ́ wọn, ẹ ti mọ̀ gbọ́dọ̀ wọn náà ni ẹ ti lọ. Ọ̀nà rèé, ọ̀nà rèé. Ọ̀nà rèé o. Òkè àwọn ìgbóná. Àwọn ọ̀gbọ́n ní àhá. All right. Eégún Ọ̀tà Àwórì. Òdòdó yín o, ó dòdò Ọlọ́run. Ìṣẹ́jú márùn-ún náà ni ẹ̀jẹ̀ bá bínú. Láàrin ọjọ́ márùn-ún márùn-ún ni torí Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ tí ń gbádùn gbogbo bó ṣe ń lọ yẹn má gbàgbé pé iléeṣẹ́ alálùbáríkà tó pọ̀ bíi símáṣínà àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí. Ẹ lọ máa ra símáṣínà ó yẹ kí èèyàn ní ilé. Mọ̀gbọ̀n ìjìnlẹ̀. Alóòdì ń bẹ lọ́yọ̀ọ́, ó ń bẹ lọ́tà. Okay. Ilé alóòdì ń bẹ lọ́yọ̀ọ́, ó ń bẹ lọ́tà. Ọbẹ̀ lọ́yọ̀ ọbẹ̀ Ọmọ lọ́tà. ìyá wa ni.
Ó ti dá. Kó lè bá a mọ̀ pé Ọ̀yọ́ kọjá bẹ́ẹ̀. Ọ̀yọ́ kọjá gbẹ́nu sọ́hùn. Ààfin Ọ̀yọ́ la wà yìí. Ó yá. Kí àwọn nílò ọmọ àbọ̀ lókè. Àwọn nílò ọmọ àbọ̀ lókè. Ẹ jẹ́ káwọn eégún lọ máa pàfọ́ọ̀mù fún wa. Àwọn eégún fẹ́ sọ̀rọ̀. Ó ti dá. Ìbọ̀lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba dániwáyé. Adániwáyé ọba lèmi lè ṣe ọba lèmi mọ̀ ọ́la. Kábíyèsí ọbí ń bọ́lá ọlọ́wọ́ ẹ̀jú. Lónìí mo rí ìbàdàn rẹ̀. Aláàfin Ọ̀yọ́ o. Lónìí bàbá yóò rẹ̀ yóò lọ Adéyẹmí o kábíyèsí. Àbí ń bọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀jú. Ìgbàdún ọdún kan ni. Ìwádìí jẹ ipò wàdákì ìwọ̀n ìdájọ́ ọkọ ní yóò kọ́ lẹ́nu. Kí ọmọ mi kọ́ mọ́ o kábíyèsí. Ọ̀yádolú o. Ọ̀yádolú o. Ìbàlẹ̀ mi o. Ọ̀yádolú wà lọ́rẹ́ wà ágbó rẹ̀ ọkọ̀ níjà ògbòmò kó má bọ̀. Àtọ̀bẹ́tẹ̀ ń dùn kíló tó apalá ní tiẹ̀ yẹn. Òde tó bá lọ lẹ́yìn àlọ́dé ni tó bá lọ. Mẹ́tọ́ mẹ́ta níwọ̀n ẹgbẹ̀ ìgbè méjìlá dábà níwọ̀n ẹgbẹ̀fà. Kábíyèsí. Ẹlọ́wọ̀ ẹ̀dùnkúnlé o. Ọba tó Ọ̀yádolú o. Lónìí bó bá jẹ́ pé bàbá náà lọ́bí náà. Òní bó bá ṣe pé bàbá òrùn lọ́bí òrùn. Bó bá ṣe rẹ̀ wọ́n lọ ọ̀gá ẹ̀bà tó lójú ìyẹn kéèké máa bẹ̀rẹ̀. Ọ̀yádolú òpèrè mi lọ́yọ̀. Kábíyèsí ọba tó àwọn adé ọlọ́wù ẹ̀tù. Ẹgbẹ́ ọlọ́wọ́ ẹ̀yìn ìdí ọlọ́wọ́ ẹ̀dì bàbá máa ní gbé. Ọkọ̀ máa ní gbé dé. Ó lọ́kọ̀ kò sí gbẹ́jọ́ ní ẹgbẹ́ wà nù nígbà tó lókùn yẹ. Ọ̀yádolú wà lọ́rẹ́ wà bọ̀ ọ̀rẹ́ ọkọ̀ níta gbogbo kó má bọ̀. Ẹni bí ọmọ bọ̀ lò ní débà. Ẹ̀jẹ̀ ìnira ẹ bá mi sọ fún màlẹ́. Ayé ilé ẹ̀jẹ̀ ìnira ẹ bá mi sọ fún màlẹ́. Mo ní sọ náà mo sì bá bàtà. Ẹ̀jẹ̀ ìnira ẹ bá mi sọ. Ọmọ Ọ̀yádolú. Ẹ̀jẹ̀ ìnira ẹ bá mi sọ fún màlẹ́. Ọmọ Ọ̀yádolú. Ẹ̀jẹ̀ ìnira ẹ bá mi sọ fún màlẹ́. Ẹ̀jẹ̀ ìnira mo ti bá bàtà o. Ẹ̀jẹ̀ ìnira Ọ̀yádolú gbélé ẹ̀ṣọ́ oko gbélé.
ọba nínú àwọn òbí bẹ́ẹ̀ ni àṣàlọ́sọ̀ ìgbà tí wọ́n bá ti máa ń ṣe. Thank you so much. Thank you so much. Ẹ ṣé o. Ẹ dákun bá mi fún àwọn tí èèyàn wá láti Ọ̀tà Àwórì, ẹ bá ń fún ẹ ní àtẹ́wọ́. Ẹ bá ń fún ẹ ní àtẹ́wọ́. Ẹ rí i pé there is an action going on over there in front of Kábíyèsí, His Imperial Majesty Aláìlúwà Ọba Abímbọ́lá Akínwọ̀wálé Ẹlẹ́wẹ̀ẹ́tì. Thank you so much. So while their performance is still ongoing, ìgbóná báàsì kí wọ́n máa bọ̀, báàsì ìgbóná báàsì wọ́n máa bọ̀. Ẹ ṣé púpọ̀. Thank you so much. Ìṣẹ́jú márùn-ún. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí ẹ ń ya fọ́tò àti sọ pé a fi àyè gba kí àwọn tí a bá credit as photographers tó dé àríná ẹ má jẹ́ ká tẹnu kò fún sápà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Kábíyèsí orí tó ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ lélẹ́yìn, please, thank you so much. Ayé dá
Thank you very much. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ bá mi fún ẹ ní àtẹ́wọ́ láti báàsì àdúgbò púpọ̀. Kábíyèsí Fánrán Majesty Aláìlúwà Ọba ẹnjìníà. Iṣẹ́ ń bẹ níwájú yín kábíyèsí. Àwọn alálẹ̀ rẹ̀ yóò fún yín ṣe. Adúpẹ́ lọ́wọ́ ọba, adúpẹ́ àkọ́kọ́ rèé lẹ́yìn tẹ́ borí oyè bàbá ńlá yín, iṣẹ́ ń bẹ wájú, Ọlọ́run fún yín ṣe. Báyìí, à ń pè Comrade Ismail Taiwo. Ó ti dé o, àwọn èyí tí ń bẹ lórí stage pẹ̀lú wá bí. Kì í ṣe àwọn ọ̀bàdàn ó máa múra lẹ̀ àbí. Oh,
Ṣàngó àti gbogbo Ṣàngó tí ń bẹ àti gbígbà lábàálé gbogbo Ṣàngó ti jáde ọdún Ṣàngó la wá ṣe gbogbo Ṣàngó tí gbígbà lábàálé ti jáde ó ti ẹ̀dá báyìí ó ti ẹ̀dá báyìí. Bí gbogbo Ṣàngó ṣe jáde báyìí, kí gbogbo Ṣàngó ti jáde, àdúgbò lọ́wọ́. Àjọṣepọ̀ ń bẹ láàrin gbogbo àwọn Ṣàngó torí pé Ṣàngó ẹ̀ka kọ̀ọ̀kan ìyàtọ̀. Gbogbo Ṣàngó ti bẹ ní ẹ̀rọ bí ẹ̀ka tí ìjáde ẹgbẹ́ ìjáde bọ̀ òde ti tètè àjọlọ́pọ̀. Òde àjọlọ́pọ̀ òde àjọṣoríire gbogbo Ṣàngó kí dáná fojú wà ó máa múra lẹ̀. Lẹ́yìn ìgbà náà bí dáná fojú wà láti ṣe oníṣe tiẹ̀ lọ́wọ́ ní wọn kábíyèsí kábíyèsí tó wáyé rẹ̀ kábíyèsí tó wà á tà tí wọ́n bá a sọ̀rọ̀ ṣọ̀gbọ́n bá wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àkókò ọdún ẹ̀ lélẹ́yìí láti bá lọ lọ́wọ́ wọ́n ti jáde kí dáná fojú rà wọ́n máa ń múra láti jáde báyìí. Ẹ máa pèsè lórí wẹ́rẹ́wẹ́rẹ́. That's a very unique masquerade. A masquerade with a difference. A masquerade who is put on fire and will never be born. Yes. A masquerade that bears fire face to face. Dana Fadura is here. Dana Fadura egun tó tẹ́gbẹ́tọ́ bá ti sọ̀rọ̀ ẹ̀ nínú. Yóò wọnú ẹ̀ yóò jáde. Ìwọ náà kàwé náà bí ó fojú rí Dana Fadura. Sọpẹ́ Dana Fadura. Sọlá ẹ̀kọ́ ti sọpẹ́ Dana Fadura. Ẹ ríran wò ní ìsinyìí. Ẹ rí dọ́gba sọ. Ọ̀yọ́ ló nàṣà, Ọ̀yọ́ ló ní gbogbo ẹ̀. Ẹ rí tá à ń wí ní ìsinyìí. Dana Fadura eégún ọba ti dé. Dana Fadura eégún ọba ti dé o.
lẹ́kùnrẹ́rẹ́ ìdákùnrin. Àwọn atọ́kùn náà bákan náà ẹja ṣiṣẹ́ yìí díẹ̀. Ẹ ṣé o, thank you so much. Yes, ẹ rí ìtọ́jú ìsìn dáná bojúra ti dé. Ọdọọdún lèmi máa ń rí ojútùrí láàbù yìí. Sọ pé dáná bojúra ń rí ọdẹ ìbí. Ó sọ̀rọ̀ sókè sọ pé dáná bojúra ń rí ọdẹ ìbí. Dáná bojúra ti wà lábẹ́ tí wọ́n fún yẹn o. Ọ̀yọ́ ló ń làṣà, Ọ̀yọ́ ló ní gbogbo ẹ̀. Dáná bojúra wà nù iná tó ń sun yẹn o. Níní lájá ni ó sì jáde. Bẹ́ẹ̀ náà ni a ṣe fi tàwọn sí ilẹ̀ fi ń bá wọn lọ. Ìyẹn máa ń ṣeré. Ìṣòro ọ̀tẹ̀júmọ́ dáadáa kí ẹ̀wọ̀ dáadáa ọ̀tẹ̀júmọ́ dáadáa. Dáná bojúra ó jáde láìpẹ́ ìyẹn rẹ̀. Ó gbé mi wọ̀. Dáná bojúra ń wọ̀ bẹ́ẹ̀. Ewu ọba. Ó jáde o. Èyí tó lè ní òsì kan ojú ọmọ náà. Dáná bojúra ewu ọba. Ṣé wọn náà ti ní sí wọn lọ́wọ́ tó ti ṣe àbùjẹ lọ́wọ́? Tó o bá ti ní lọ́wọ́, a jẹ́ pé ìwọlé ọdún rẹ ti pẹ̀ ẹ̀kọ́ nìyẹn o. Dáná bojúra. Ó ti dáná sí bojúra bẹ́ẹ̀ náà ní dáná sí ìṣẹ́lẹ̀ rẹ̀ rà. Ilé ìjìnlẹ̀ kò tó báyìí. Èmi kẹ̀ lẹ́yìn lára mi. Àwọn àmọ̀tẹ́kùn náà bá ní kọ́ tíra yẹn wò ná. Wọ́n ní pẹpẹ ní òkú. Ìbá wọn ní sojú wa ní wọ́n tíra yẹn wò. Ní òkú bẹ̀rẹ̀. Bí dáná bojúra tó bá ti wọlé ojúṣe rẹ̀ tó ń lọ níwájú kábíyèsí níbi òde àṣekábà ayé ṣàkóso nìyí tí UNESCO gbàgbọ́ tẹ̀ka ń ṣe kábíyèsí ẹlẹ́wẹ̀ẹ́tù pẹ̀lú ọdúnwà ìsìnkẹ́rẹ́ májèsí kábíyèsí ikú bàbáyé aláṣẹ ìkéde òrìṣà Kábíyèsí o. ọmọ ńlá ti fọwọ́ jẹ. Kábíyèsí o. Kábíyèsí ọba ìjìnlẹ̀ Abímbọ́lá Akínmọ̀wádé kínní àwọn náà máa bá a sọ̀rọ̀. Torí náà, ẹ jẹ́ kí a fi ara balẹ̀. Our distinguished guests, ladies and gentlemen, after this performance by this latest masquerade called Dáná Bojúra, Kábíyèsí our chief host, Ìbẹ̀rẹ̀ Majesty, ọba Nàìjíríà, ọba Nàìjíríà, Abímbọ́lá Akeem, ọba
ìgbà sálẹ̀ nígbà ló wà ló. Ìfúnpá Amájọ́sìn, Kábíyèsí. Bàbá mi yá ìmú mi o, ọba jẹ́ ìmú bàbá mi o. Ọba tó, olórí òfò ojú dọba. Ọba tó, aláfọlọ́ olórí òfò ojú dọba. Ọkọlórí ìjọba ọlọ́wọ́ sùn ní ìjọba ṣẹ̀dẹ̀ ọwọ́ òwà ló bọ́ sí ọwọ́ òwà ló bọ́ sí ìwé ní bàbá tó sì tó ọwọ́ òwà ló bọ́ sí wọlé. Mo kí honourable minister wa títí àṣà barrister Musa Anatu ẹ ṣé gidi gan ni o. Thank you very much for coming around. I know she must have left by now. Mo kí commissioner wa commissioner of culture and tourism títí ìpínlẹ̀ Ọ̀yọ́ Dr. Wasiu Ọlátúbọ̀sún mo kí yín gidi gan ni ẹ mọ̀ ṣe o àwọn tá a ṣe tọdún yìí láti tẹ̀mí ìdáyàtọ̀ mọ́ àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní kò yí èèyàn jù báyìí náà lọ àdúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gan, thank you very much. Aki Commissioner for Culture and Tourism títí ìpínlẹ̀ Ọ̀ṣun Honourable Abiodun Ojo àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àjọṣe náà ẹ kú ìdìde mo kí gbogbo orí adé ọrùn ìlẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ látorí kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí ọlọ́tà ti ìlú Ọ̀tà oníbodè ti Ìgbòho àti gbogbo àwọn lọ́balọ́ba tó wà níjókòó mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni ìlú yín ò ní tú o láṣẹ Èdùmàrè. Mo kí bàbá wa bishop náà bishop Ládìgbòlù ẹ ṣé gidi gan kú oríire náà mo rántí nǹkan tẹ́ ẹ sọ náà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú ìdìde o nǹkan rẹ̀ lámọ̀rí bára wa ṣe. Mo kí gbogbo àwọn tó ń ṣalágbàtẹrù ètò yìí náà tó ń ṣiṣẹ́ tọkàntọkàn ní àárọ̀ ọ̀sán àti ní alẹ́ tí wọ́n rí pé gbogbo ohun tí a ṣe lọ́jọ́ ìní ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àmúyangàn ẹ ṣé gidi gan Ọlọ́run mọ dúró tì yín náà. Mo kí gbogbo àwọn ọmọ Ọ̀wọ́ Adé náà mọ́gàjí Ọ̀wọ́ Adé àkíyín o ẹ ṣé gidi gan ẹ kú àdúró tí kábíyèsí náà mo dúpẹ́ gidi gan. Mo kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn tẹ́ wà níbí ẹ ṣeun gidi gan ẹ mọ̀mọ́ ṣe o ẹ ní ṣìkọ́. Mo kí gbogbo honourable àti àwọn aṣojú honourable tó wà níjókòó àti aṣojú àwọn senator náà tó wà níjókòó ẹ ṣeun gidi gan. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́
gbogbo yín pátá ni mo kí o àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti ọ̀nà jíjìn pátápátá gbogbo yín ni mo kí, mi ò lólódì kan o. And at the same time, I say a big thank you to some of the representatives of some of the embassies, including representative from Portugal, Brazil, and some other countries that have come around to grace this occasion. So I say a big thank you to you for coming around. Sheol, thank you very much. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, inú mi dùn pé mo wà ń bí lénìí. Èyí jẹ́ àkọ́kọ́ nínú ọdún World Ṣàngó táàmọ̀ ṣe festival táàmọ̀ ṣe. Ọlọ́run ní fèyí ṣàṣemọ́ o. Mo wá tún sọ, mò ń gbàdúrà ládùúrà náà pé gbogbo àwa tá wà ń bí lénìí, Ọlọ́run bá wa ṣe, àwa tá péjú ṣe tọdún yìí láṣẹ tẹ̀mí ìdáyà tọmọ. Aláàfin ni Ṣàngó. Ṣàngó ni Aláàfin. Táwa ní ó ní pé báwo ni títí Aláàfin ṣe jẹ́. Aláàfin Ṣàngó nínú gbogbo àwọn Aláàfin tó ti jẹ ní ilẹ̀ Ọ̀yọ́, ní ilẹ̀ Yorùbá, ó jẹ́ Aláàfin kẹta tí a bá wò. Ọ̀rànmíyàn ni Aláàfin àkọ́kọ́ tó dẹ̀ jẹ́ pé Dàda Àjùwọ̀n ni Aláàfin Àjàká tó jẹ́ Aláàfin ẹ̀kejì tó tó di pé wọ́n Ṣàngó. Mo wá fẹ́ yán kinní kan fún yín tí orúkọ kábíyèsí tá ń pè lénìí, ó wá láti pípe bá a ṣe máa ń pe Aláàfin Ṣàngó. Aláàfin Ṣàngó jẹ́ ẹni takuntakun, jagunjagun ni Aláàfin Ṣàngó jẹ́, tó dẹ̀ jẹ́ pé ó sa gbogbo ipá láti rí i pé ogun ò wọ ìlú Ọ̀yọ́ ní ọjọ́ náà ní àsìkò tiẹ̀. Gbogbo tó bá dẹ̀ ti ń sọ náà ní abẹ́gẹ́. Àwọn èèyàn máa ń rò pé fi títí Aláàfin Ṣàngó ó yàtọ̀. Kò sẹ́ni tó ṣe é bí o, kò sẹ́ni tó lè bí. Kábíyèsí kò sí ẹnì kankan, ohun tó bá ti wí lábẹ́gẹ́ o, kò sí ẹnìkan tó lè ní pé bákan ni ti tòun ṣe jẹ́, tó lè fọwọ́ la idà Kábíyèsí Ṣàngó. Láti ipa pé àwọn èèyàn máa ń sọ Kábíyèsí náà ni a ti mú Kábíyèsí tí ó dẹ̀ wà fún gbogbo ilẹ̀ Yorùbá lẹ́nu. Gbogbo Yorùbá tábà mọ̀ sọ á ní Kábíyèsí tó dẹ̀ wà fún gbogbo wa. Nǹkan ẹ̀kejì tí mo tún fẹ́ ká mọ̀ lẹ́nu, lẹ́yìn ìgbà tí Àjàká jọba, Dàda Àjàká tó jọba ní Ṣàngó jọba. Òwe náà ẹ mọ́ gbàgbé o, àmọ́ palówe á ní Dàda ò lè jà, ó lábúrò tó gbójúlé. Bí Dàda Àjàká bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ nìkan tó jẹ́ pé oníwà pẹ̀lẹ́ ni, tí ò kì í láìkì ìwà jàgídíjàgan lọ bẹ́ẹ̀, àwọn èèyàn máa fẹ́ fọwọ́ pa ojú ìdá rẹ̀, tó dẹ̀ jẹ́ pé Ṣàngó ní láti jẹ ọba, wọ́n ní ó láti yẹ̀bá fún Ṣàngó, tí Ṣàngó bọ́ síbẹ̀, tí Ṣàngó wà bẹ́ẹ̀ fún ọjọ́ méje. Ìyẹn ni àwọn èèyàn ó máa sọ, ó mọ̀ ní Dàda ò lè jà, ó lábúrò tó gbójúlé. Fún ọdún Ṣàngó táwa ń ṣe lénìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
mo bá gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá gbogbo apáta ni mo bá yín yọ̀ o torí pé ọdún Ṣàngó tá à ń ṣe yìí Ṣàngó jẹ́ ara òrìṣà àkọ́kọ́ tí àwọn UNESCO tí wọ́n fọwọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé. Bíbọ Ṣàngó yìí kì wá ṣe pé ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí yìí ni o bí wọ́n ṣe ń ṣe ní Brazil ni wọ́n ṣe ní Chile ni wọ́n ṣe ní Ecuador àti orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń bọ tó dẹ̀ ti ń ṣe Ṣàngó yìí ó lé ní 40 orílẹ̀-èdè èmi bá yín yọ̀ o báyìí lámọ̀ rí o ànírí báyìí báyìí lásìkò tiwa láàdẹ̀ ń sọdún yìí èkó kébí èkó ẹyẹ ó kébí ẹyẹ o ewúrẹ́ ó fọhùn bí ewúrẹ́ o àní ṣíṣe o ọwọ́ ọ̀tá ò ní káwá o mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ gidi gan. Kábíyèsí, Your Imperial Majesty. Kí bàbá kábíyèsí ó tó máa lọ. Àgọ́ onílé ṣé ká wọlé o, àgọ́ àlejò ká má má kábíyèsí ń bọ̀, àgọ́ lọ́dọ̀. Hold on, please. Kábíyèsí, hold on. His Imperial Majesty, Engineer Abímbọ́lá Akeem Owóadé 1, wọ́n fẹ́ wúre fún wa. Mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ símẹ́ǹtì náà. Iléeṣẹ́ yóò ní dúró gbogbo àdúrà táàbà máa ṣe ní ọba wọlé àṣẹ pẹ̀lú ọtí símẹ́ǹtì náà. Ilé ayé wa ò ní tí o ẹ ṣeun gidi gan o. Àṣẹ wà. Over to you. Kí àgbẹ̀ onílé ṣé ká wọlé o, àgbà àlejò ṣé ká kábíyèsí ń bọ̀ yàgbẹ́. Ọ̀rọ̀ adé máa ń pọ̀ o, àgbà àlejò ń bọ̀ yàgbẹ́ lọ. Kábíyèsí ń bọ̀ yàgbẹ́ lọ. báyìí à ń ké sí Fánrán Secretary wa Dr. Ayọ̀ọ́lá kó má bọ̀ síwájú láti wá dúpẹ́. The vote of thanks to be moved by our Fánrán Secretary Dr. Ayọ̀ọ́lá on behalf of the Ministry of Culture and Tourism, on behalf of your state government, to come and say thank you to all our dignitaries, all our important personalities who are here today, and some of you have come. Thank you so much. Ọjọ́ olódùn àkùtè èso, first Lagos, ìlú bàbá àkùtè. Àbẹ̀sí sàbò.